àkọ́kọ́ ńbẹ̀ ni wípé a lè ṣẹ́gun kèfèrí a sì lè ṣẹ́gun ńṣẹ̀ṣe a dààmú ara wa ni a sì fìtínà ara wa a sì níyé máa kó ìdọ̀tí bá ọ̀gá wa Muhammad lópin ìgbà tí a bá ní a fẹ́ fọ ìdọ̀tí nù fún a tún kó ìdọ̀tí bá sí. Sallallahu alayhi wa sallam. torí wípé àwa mùsùlùmí tá ń bẹ Nàìjíríà lónìí a qualify fún ẹni tí ó lè bá oníṣẹ̀ṣe ṣe fàǹfà débi tí a ń wí ni wọn kò sí ọgbọ́n tá a fi wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ẹnu a lè wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ìjà a lè wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ìjà ajá síbi tí ò da fún mùsùlùmí a sì da ìlú rú wa ní mùsùlùmí ní dàlúrú bá a bá wọn ṣe fàǹfà ẹnu a ní qualification ní mùsùlùmí Nàìjíríà àtàwọn àfáà wa a ní qualification tá a lè fi wí ní oníṣẹ̀ṣe lọ́wọ́ láwa tá a jẹ́ àfáà mùsùlùmí àmọ́ ṣàánú ara wọn ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ ẹ fẹ́ bá ìṣẹ̀ṣe jẹ́ wí ní ìṣẹ̀ṣe ìjẹ́ wa àfáà mùsùlùmí sáà máa jà lórí mídíà oníṣẹ̀ṣe mélòó lẹ rí lẹ́yìn àfáà mùsùlùmí odò ń ṣẹ̀ṣe mélòó tí wọ́n ń búra wọn lérí mídíà àwọn fọwọ́sowọ́pọ̀ lérí mídíà wọ́n sì sowọ́pọ̀ ńlẹ̀ẹ́lẹ̀ àwa ò sowọ́pọ̀ mọ́sálásí a sì sowọ́pọ̀ lórí mídíà mùsùlùmí da mídíà rú àwọn oníṣẹ̀ṣe ti rí wípé àgọ́ra wáyé ni wọ́n èdìdé tiwa bàbá wí ni wọn àfi ká kọ́ padà yanjú tí ń bẹ láàrin tiwa kọ́ yanjú bàbá rí tà ní wa yanjú lè rúnṣẹ̀ṣe kan kọ́ńkà ọ̀kanu kọ́sìm ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pe àwọn oníṣẹ̀ṣe a máa dásà kan láwọn wọn ní wíwo lẹ́nu awówó bẹ́ẹ̀ ni torí wípé tí wọ́n bá ń wípé a fẹ́ jálu àwọn mùsùlùmí lọ́la á jálu mọ́sálásí báyìí a fẹ́ bá wọn jà á jálu wọn tó bá sọ níbi ilédì wọn tí wọ́n wà wọ́n á sì wípé ẹni ọba jí olùwíwo lẹ́nu awówó ọ̀dà àjọsọ o wọn lẹ́ni ọba lu ó ti yé báwọn tó bá bẹ́yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ ilé ó mú o kọ̀ wá sẹ́nìkan tí ó sọ tí wọ́n èjì jálu mùsùlùmí bẹ́yìn bá sọ ọdún ẹ̀ mọ́sálásí ó ti bá ń gbà tí ọ̀pọ̀ yàbá ikú ń bẹ inú mùsùlùmí náà lẹ́tìrì tí ó lè sọ fún wa pé ẹkú ń bẹ wọn wá láwọn àti sọ mọ́sálásí ní ṣe o agumẹ́rin rọ̀lẹ́ ni o torí wípé inú mùsùlùmí lẹ́tìrì mùnáfìkì ẹ̀ lè rí mùnáfìkì ó ń ṣẹ̀ṣe bàbá mùnáfìkì ọ̀dọ̀ àwa mùsùlùmí lọ́wọ́ ẹ̀ lè rí mùnáfìkì ó ń ṣẹ̀ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí mélòó nínú yín ni ọ̀dọ́dọ̀ wọn gba ti ń bẹ lọ́wọ́ wọn mélòó nínú yín ni ọ̀jẹ́ lérewé kó mu lérewé kó da sọ kínní kan búra ó ti yé báwọn wọn fi ní kálukú ọmọ búra ẹni tí ọba dé ọ̀dọ̀ àwọn láti jẹ òkè ńgbà tó jẹ lọ́dọ̀ wọn tó mu lọ́dọ̀ wọn tó wá lọ fẹ́ da igba wọn nù ibo wọn ti ṣerú èyí hùn ó ti yé báwọn a ní ìṣọ̀kan àwọn oníṣẹ̀ṣe àwọn aláwọ̀